Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online TV níbi tá a ti máa ń mú àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà aláàbí míì tá a máa mú wá láti fi kẹ́kọ̀ọ́ àti láti fi kọ́gbọ́n ká lè jọ mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ ń dódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ máa mú ìròyìn náà kà báyìí lọ́rìn kìnìún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló mọ̀ tẹ kọ̀rọ̀wọ̀ sí ọmọọṣẹ́ kan tó jẹ́ ẹni ọdún 17 látàrí pé òun àti ìkànnù ọmọọṣẹ́ ọ̀gá wọ́n gbẹ̀mí lẹ́nu ọ̀gá wọn nítorí owó tí iye rẹ̀ jẹ́ 150,000 naira, ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ owó náírà. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni wọ́n fi orúkọ ọmọkùnrin ọ̀hún léde pé ó jẹ́ ọmọ ọdún 17 Philip Emmanuel. Wọ́n ní ńṣe ni ń gbé ní ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ arábìnrin Adẹ́nì Ìyábọ̀ Deborah àti tí òun jẹ́ ẹni tí máa ń dáná nínú ilé ọ̀gá rẹ̀. Wọ́n ní òun àti dírẹ́bà ọ̀gá òun ní àmọ̀jọ gbìmọ̀ pọ̀ láti gbẹ̀mí lẹ́nu ọ̀gá wọn. Nígbà tí ọmọ òun wá ṣàlàyé nígbà tí ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá, ó ní ó ti tó bí oṣù 5 tí òun ti ń bá ọ̀gá òun ṣiṣẹ́. Ó lóun sì ní irú èròkérò bẹ́ẹ̀ o. Ó ní ṣùgbọ́n kò tí ì pé bí ọ̀sẹ̀ méjì tí wọ́n gba Precious tí òun jẹ́ dírẹ́bà màdámù tí ó jẹ́ dírẹ́bà ọ̀gá wọn ọ̀hún. Ó ní lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi méjì òun náà ni Precious ọ̀hún ló mọ̀ wá bá òun, ló fún òun ní ẹlẹ́rìndòdò kan ló fún òun mu. Ó ní lẹ́yìn rẹ̀ òun náà ló bẹ̀rẹ̀ sí ní sọ fún òun pé owó kan ti wọ màdámù lọ́wọ́, wípé wọ́n ti san owó kan fún màdámù tó tó 150,000 naira, wípé kí àwọn ó gbẹ̀mí màdámù o, kí àwọn ó lè ríbi gbé owó náà sá lọ. Ó ní lẹ́yìn ọ̀rẹ́yìn ńkọ́, ó ní òun màgbà sí lẹ́nu. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní mú àdá ní ó fi ń dúnkokò mọ́ òun káàkiri gbogbo inú ilé. Ó ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ gangan, ó ní ọjọ́ Sátidé. Ó ní bí ó ti wá mú àdá tó tún wá bá òun nù tó fún òun ní ọ̀bẹ pé kóun wọlé ti ọ̀gá wọn. Ó ní ọgbà bẹ́ẹ̀ lòun ti wọlé ti màdámù. Bẹ́ẹ̀ ni òun fi ọ̀bẹ ló ń fi gún màdámù. Ó ní lẹ́yìn tí òun gún tán, ó náà ni Precious tó jẹ́ dírẹ́bà tó kó gbogbo wàhálà òun lẹ̀. Ó ní òun náà ló tún wá lọ gún màdámù títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu ọ̀gá wọn arábìnrin ọ̀hún. Nígbà tí wọ́n sì yẹ àsùnwọ̀n ọ̀gá wọn wò lẹ́yìn tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán, wọ́n bá ẹgbẹ̀rún lọ́nà 60 náírà yẹn 60,000 naira ní wọ́n bá nú àsùnwọ̀n rẹ̀. Ó ní Precious tó jẹ́ dírẹ́bà yìí ó fún òun ní ẹgbẹ̀rún lọ́nà 30 náírà yẹn 30,000 naira. Ó ní òun sì tẹkọ̀ létí lọ sí ìlú Ìdànrè ń tòun o. Àmọ́ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn méjèèjì báyìí. Ẹni tó wá jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, Ọládipúpọ̀ Àbáyọ̀mí, ló sọ di mímọ̀ báyìí wípé wọ́n fi ojú àwọn kọ̀rọ̀sí méjèèjì ọ̀hún, wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ o, wọ́n sì fojú wọn wọ́n fi dánrin òfin. Nínú eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi, ó ní eléyìí tó wá láti ìpínlẹ̀ Abia, níbi orí ṣe kó obìnrin kan yọ báyìí lọ́wọ́ ọkọ rẹ̀ eléyìí tó fẹ́ yọ ojú rẹ̀ méjèèjì láti lọ́ọ́ fi ṣe ètùtù ọlá. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní abúlé Umueze níjọba ìbílẹ̀ Àríwá Umuahia nípínlẹ̀ Abia gangan. Wọ́n ní orúkọ arákùnrin ọ̀daràn tọ́wọ́ ti tẹ̀ báyìí ọ̀hún, ó náà ní jẹ́ Lawrence tí òun jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Bẹ́ndẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní tí ń bẹ lákọlò ọlọ́pàá báyìí. Wọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, wọ́n ní ìyàwó rẹ̀ òun náà ni ó mọ̀ ti sùn lẹ́yìn alẹ́ ọjọ́ ọ̀hún. Ó náà àfi bí ọkọ rẹ̀ Lawrence bí ó ti lọ mú ọ̀bẹ tó fẹ́ fi yọ ojú ìyàwó rẹ̀, ìyún Amarachi Lawrence, tó fẹ́ fi yọ ojú rẹ̀ méjèèjì. Ó ní bí òun ti ń pariwo nu wípé àwọn tí ń bẹ ní tòsí agbègbè ọ̀hún, pàápàá jùlọ ìyá tí àwọn yálégbé lọ́wọ́ rẹ̀, ìyún láńlẹ́dì àwọn, arábìnrin Oti, òun náà ni ó máa ń sọ̀rọ̀ ìyẹn láńlẹ́dì àwọn. Òun náà ni ló wá gba òun lẹ̀ lọ́wọ́ ọkọ òun kó tó di pé tí Ọlọ́run ò fi jẹ́ kí ó rí ojú náà tí ò fi rí yọ.
wọ́n ti wá fa ọkùnrin náà níléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ báyìí. Ẹni tó jẹ́ aya gómìnà ní ìpínlẹ̀ Abia Priscilla Oti ó mà ti ṣe àbẹ̀wò sí arábìnrin náà láti lọ́ọ́ mọ ibi tí ètò ìlera rẹ̀ tó dé dúró ní ilé ìwòsàn tó jẹ́ ìjọba àpapọ̀ nípínlẹ̀ ọ̀hún eléyìí tí ti ń gba ìtọ́jú lọ́wọ́. Láti ìpínlẹ̀ Enugu, ìròyìn eléyìí òun náà ló mọ̀ jẹ́ kí ìbànújẹ́ tó ṣòde páro ní lágbègbè Amaeze níjọba ìbílẹ̀ Nsukka ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ni pé ìyá kan àti ọmọ rẹ̀ méjì òun náà ni wọ́n mọ̀ ìyá kan àti ọmọ rẹ̀ obìnrin pẹ̀lú ọmọ ọkùnrin méjì tí gbogbo wọn jẹ́ mẹ́rin òun náà ni wọ́n mọ̀ sùn lálẹ́ tí wọn ò sì ṣàdédé tí wọn ò jí mọ́ o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó burú jáì òun náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án tí a wà yìí gangan eléyìí tó sì mú kí gbogbo àwọn tí ń bẹ ní abúlé ọ̀hún kó fi wọ́n sí inú ìbànújẹ́ pàápàá jùlọ orí adé tí ń bẹ ní ìlú ọ̀hún ìyún His Royal Highness Igwe Felix Ugwu. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún irú rẹ̀ ò tí ì ṣẹlẹ̀ rí o wípé àwọn ìyá àtọmọ wọn dédé sùn lálẹ́ ńgbà tó sì dijọ́ kejì òkú wọn òun náà ni wọ́n bá nù lé lẹ́yìn tí wọ́n retí wọn kí wọ́n jáde tí wọn ò jáde òun náà wọ́n máa lọ jálẹ̀kùn mọ́ àwọn mọ̀lẹ́bí yìí wọ́n jálẹ̀kùn mọ́ wọn lórí wọ́n sì rí pé gbogbo wọn náà wọ́n ti nà gbalaja sínú ilé tẹ́lẹ̀mí ti gbà á lẹ́nu wọn. Wọ́n ti wá kó òkú wọn lọ sí ilé ìgbókùpamọ́ tó jẹ́ tìjọba báyìí láti ṣe àyẹ̀wò láti mọ tó fà á tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ìyá ọmọbìnrin kan àti ọmọkùnrin méjì tí gbogbo wọn jẹ́ mẹ́rin nípínlẹ̀ Enugu àkíkà. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV láti mọ àwọn ìgbà míì tá a bá tún mú àwọn ìròyìn ọ̀hún wá fún yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyí lèmi jẹ́ Basharun bàbá tó bí mi lọ́mọ. Ire àti àánú lọ́wọ́ bá kú mọ̀ bẹ́ẹ̀ nìkan kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.